Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó wá sí ibi sẹ́mínà tí a ṣe ní ìlú Ìlọrin ní àná on the 19th April nínú ọdún tí a wà yìí. Àná òde òní òun la ṣe sẹ́mínà náà ní Kwara State Council of Art and Culture láti ṣe. Gbogbo èèyàn tó wá àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo mẹ́mbà ẹgbẹ́ AATC Association of Africa Tradition and Culture. Mo ń fi àsìkò yìí gẹ́gẹ́ bí president ẹgbẹ́ náà mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé a kú ìdìde. Bàbá wa tó jẹ́ coordinator wa nílùú Ìlọrin Mr. Sulaiman Abiodun Ọlálékan, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ìgbàlejò wa. Gbogbo àlejò tó wá pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa tó wá láti London àdúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa Àjídé Ọlálérè, mo dúpẹ́ lọ́wọ́ yín náà. Bàbá wa lóríṣiríṣi tán wá, èèyàn mélòó la fẹ́ kà nínú ẹ̀yin àdípèlé gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà ṣe máa ń sọ. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ kú ìrìn. Ẹ̀yin tó yẹ pé ẹ wá lè wá síbi program náà tó ṣe pé ẹ máa ń wá síbi àwọn ètò à ń ṣe tẹ́lẹ̀, mo kí yín torí ìdí kan àbí kejì bẹ́ẹ̀ ṣe wá yẹn. In tó bá fà tẹ́ fi wá, Ọlọ́run bá mi mójútó nǹkan náà. Ìwọ tó wáyé pé ò wá síbi program wa rí, ìwọ náà gbìyànjú kó máa yọjú síbẹ̀. Kì í ṣe program 419 ibi tán bá ti ń rí àwọn lójúkorojú èèyàn tó ń bá ṣe wà lè mọ̀ ń tàn. Ìyẹn lèmi máa fi ń sọ fún wa pé ẹ má jẹ́ ká máa rí àwọn tó ń post ogun, ẹ má jẹ́ ká máa rí wọn bí ìkan náà. In tó ní kálukú ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó lójú èèyàn tó ń post iṣẹ́ lórí social media tó lè jẹ́ kẹ́ ríra lójúkorojú. Ó lójú ẹ̀yin tí ó yẹ kí ẹ̀yin kàn wá kan post kẹ́kọ́ sílẹ̀ àbí kẹ́ lọ dán wò. Ẹ̀yin ilẹ̀ kí ẹ̀ láti mọ̀ 419 ní ọ̀pọ̀lọpọ̀. Ọlá apáwọn èèyàn ń jàǹfààní nǹkan àwùf tán fi síta, wọ́n gbádùn ẹ̀ láwọn èèyàn ṣe ready láti ṣe investigation lórí wọn. Ṣùgbọ́n èmi mọ̀ pé tí irọ́ bá lọ títí òdodo àbá lọ́jọ́ kan ni. Ìdánilẹ́kọ̀ọ́ kan ni mo fẹ́ mú wá lára èyí tá ṣe kù níbi sẹ́mínà wa. Mo máa ń gbọ́ ọ̀rọ̀ kan ní ìlú Nàìjíríà yìí tí ń bá wa gbọ́ ẹ̀rín á pa mí. Ẹni tí ò gbọ́n kò ní gbọ́n náà ni. Kí ni ọ̀rọ̀ náà? Ó ní pé education is scam. Ẹ dákun, ṣé scam ni education lóòótọ́ ṣá? Graduate tó ń gba 200,000-300,000 lóṣù wá ń sọ fún ìwọ tó ṣe pé tailor tí owó tó ń rí lóṣù tí ò tí pé 50,000, ó wá ń sọ fún ẹ pé education is scam. Orípẹ́ tó ń sọ fún ẹ gangan ni scam, kì í ṣe education. Ìṣòro alákọ̀ọ́kọ́ tó máa ń fa gbólóhùn yìí nílẹ̀ Yorùbá òun náà ni pé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan àti gbogbo Nàìjíríà lápapọ̀. In tó máa ń fà èyí táwa Yorùbá máa ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa á mọ ìyàtọ̀ láàrin school àti education. Ìyàtọ̀ ńlá ló wà láàrin kéèyàn lọ school àti kéèyàn ní education. Ọ̀pọ̀lọpọ̀ ló lọ sí school tí ò lọ education, òun ló mọ tó lọ ṣe ń school. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ni ò lọ sí school tó ṣe pé ení tere èjì tere náà fi ní education. Ẹlòmíì tó bá gbọ́ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n lẹ́nu àwọn tó ń lọ sílé ìwé àbí tí wọ́n ní education á máa fi hùwà irú ẹni bẹ́ẹ̀ yẹn ó ti lọ education ni o. Ìwọ tó wá ka ìwé tó gba degree oríṣiríṣi tó yẹ pé in tó kà lọ́hùn ò mú lò, my brother, ò lọ education. Èèyàn lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ school Nàìjíríà scam ni, mo lè gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ education kì í ṣe scam níbikíbi. Ìṣòro ta ní ni pé in tí education ò lè ṣe làwa máa ń rò pé education lè ṣe. Òun náà ni pé kéèyàn kàwé kó ríṣẹ́ olówó ńlá. In ta rò pé téèyàn bá ti kàwé ipò wà fún nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀. Kéèyàn kàwé kó fi mọ ọ̀tún yàtọ̀ sósì òun ni ìwé wà fún. Kì í ṣe pé kéèyàn lè rí iṣẹ́ olówó ńláńlá. Téèyàn bá rí iṣẹ́ olówó ńláńlá lọ́ọ̀kì ni. Béèyàn ò sì rí náà kó mọ tí èèyàn lè fi ọpọlọ orí ẹ̀ tó lè fi gbé kalẹ̀. Tí gbogbo èèyàn bá ń wá iṣẹ́ olówó ńláńlá, ẹ dákun ta làwọn tó fẹ́ dá iṣẹ́ náà sílẹ̀. Ṣé bí ara àwọn tán kàwé tí wọ́n ṣetán àti wáṣẹ́ náà ń dá iṣẹ́ kalẹ̀.
so tó bá pé gbogbo aláwa ṣe tán àti wáṣẹ́ iṣẹ́ tí gbogbo àmà máa ṣe ta ló fẹ́ dá kalẹ̀. So education kì í ṣe scam. Iléèwé tí wọ́n lọ òun ni scam. Iléèwé míì náà kì í ṣe scam. Ìwọ tó lọ bẹ̀ ló lọ scam ara ẹ̀. So in tó jẹ́ kí n mú ọ̀rọ̀ education wọlé òun náà ni pé ibi ọ̀rọ̀ ẹ̀sìn òun ni mo ṣì ń bọ̀. Kì wá ṣẹ̀sìn Christian, kì í ṣẹ̀sìn Muslim, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹ̀sìn ìbílẹ̀. Gbogbo ẹ̀sìn pátápátá ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìjọ́ kan ọmọ kékeré kan wọ́n ní ó ń ríran. Ẹ̀mí Ọlọ́run ń lò. Wọ́n wá post ẹ̀ sí orí social media, pàápàá jùlọ orí Facebook náà post ẹ̀ sí. Àwọn èèyàn wá ń comment more anointing, more anointing. Ọmọ yẹn kéré. Mo wá rí àpẹẹrẹ pé kò ní education lára. Mo wá comment pé kán gbìyànjú kọ́mọdé yìí ní education. Ẹ mọ̀ ọ̀rọ̀ àwọn ará social media ẹlòmíì ọpọlọ ẹ̀ àtẹlẹsẹ̀ ló wà. Ìgbà tó máa fún mi lésì ó ní kí ló kan ọ̀rọ̀ education ń bẹ̀. Ẹ̀rín wá pa mí. Èèyàn tó bá jẹ́ òjíṣẹ́ tí ò bá lẹ́ education àti jíṣẹ́ máa le fún. Èèyàn tó fẹ́ sin Ọlọ́run tí ò lẹ́ education ó máa le díẹ̀ o. Nítorí pé ọba ẹlẹ́ducation lọ́lọ́run. Àwọn nǹkan tó fẹ́ ká ṣe ó sì kọ sínú ìwé. Ìwọ wá ṣe tán o ní education kò ní wúlò. Ẹ dákun báwo ni ìwọ gan ṣe máa mọ ọ̀rọ̀ Ọlọ́run. Tírú ẹni bẹ́ẹ̀ tí ò bá ṣọ́ra a máa sin Sátánì, wọ́n á dẹ̀ máa yìn àròpọ̀ Ọlọ́run lòun ń sìn torí kò mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí wòlíì kan láyé yìí tí ò jẹ́ kó mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Kódà kò yẹ kí ẹnìkankan máa kà á fún wòlíì, ó yẹ kó mọ̀ fúnra ẹ̀ ni. Ìdí ni pé ẹni tó ń kà ó lè má gbé kalẹ̀ dáadáa, ṣùgbọ́n tí èèyàn bá lè kà fúnra ẹ̀ ló máa fi mọ̀ pé ọ̀rọ̀ báyìí ni wọ́n ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tiẹ̀ ti rò pé èèyàn tó bá ti ń dárúkọ Jésù 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 ó ti di Christian nìyẹn. Kò rí bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kó máa dárúkọ Jésù Jésù kó sì jẹ́ pé Sátánì ló ń sìn nígbà tó ò mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. So ẹ jẹ́ ká mú yẹn náà dání. Ibi tí mo wá ń lọ gangan lórí ẹ̀kọ́ tòní òun náà ni pé kí ni à ń pè ní babaláwo, kí là ń pè ní adáhunṣe, kí là ń pè ní oníṣègùn. Ìwúlò kámọ̀ kínní òun náà ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn àfáà tán jẹ́ oníṣègùn àwọn èèyàn máa condemn wọn. Ẹni tó ń condemn wọn sì rèé ó worst jù wọn lọ. Àwọn pásítọ̀ tó jẹ́ oníṣègùn àwọn èèyàn máa condemn wọn nítorí àìmọ̀kan. A máa rò pé òun dáa ju ẹni tó ń condemn lọ. Bẹ́ẹ̀ sì ni àìmọ̀kan ló jẹ́ kó máa condemn. So ẹ jẹ́ ká bọ́ sí agbami ètò báyìí. Kí ló ń jẹ́ aláwo? Tó máa ní aláwo lẹni báyìí. Ní kúkúrú ìtàn ṣe ń pè ní aláwo ni pé ó join ẹgbẹ́ awo kan. Ó ṣe é ṣe kẹ́ni ẹ má mọ̀ nípa ògùn ìbílẹ̀, ó sì lè mọ̀ nípa ẹ̀. Ó depend ẹni tó bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ á mọ̀, ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kò ní mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn èèyàn bá rí yàn pé ẹni ìṣàwò wọ́n á ti máa rí bí ẹni tó mọ gbogbo nǹkan tán láyé, àbí kán máa rí bí ẹni pé kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹrú ẹni bẹ́ẹ̀ ẹ kò lè rọrùn wọ̀, kò rí bẹ́ẹ̀. Ìtàn ṣe pé ní aláwo ni pé ó join ẹgbẹ́ awo kan. Nǹkan tó bá wá ń ṣe nínú awo yẹn ló lè determine. Irú ẹni bẹ́ẹ̀ ó join ẹgbẹ́ yìí kò sọ di ẹlẹ́sìn ìbílẹ̀, kò yọ kúrò nínú Christian, bẹ́ẹ̀ ni kò yọ kúrò nínú Islam. Ṣùgbọ́n ìtàn bá ń ṣe nínú ẹgbẹ́ yẹn ló lè sọ bọ́rọ̀ ń tàn ṣe máa rí nínú ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìbílẹ̀ làwọn èèyàn máa ń pè ní ẹgbẹ́ awo. So tí wọ́n bá join ẹgbẹ́ kan tó ń ṣe dáadáa ń bẹ̀ tí wọ́n sì tako ọ̀rọ̀ Ọlọ́run, ẹ dákun kí ló wá sọ di èèyàn burúkú? So irú ẹni bẹ́ẹ̀ náà ń pè ní aláwo torí ó join awo. Ta ni babaláwo? Babaláwo òun náà ni ẹni tó ṣe pé àrólé Ọ̀rúnmìlà ni. Kò ní lọ church torí kò ní nígbàgbọ́ nínú ẹ̀. Bákan náà kò sì ní lọ mọ́ṣáláṣí torí kò ní gbàgbọ́ nínú ẹ̀. Dandan ẹ̀sìn ìbílẹ̀ ni babaláwo gbọ́dọ̀ máa ṣe. Babaláwo ó lè máa lo ọ̀pẹ̀lẹ̀, ó lè máa lo nǹkan míì, ṣùgbọ́n púpọ̀ nínú wọn ọ̀pẹ̀lẹ̀ ni wọ́n máa ń lò. Bẹ́ẹ̀ sì ni àwọn babaláwo ló máa ń jẹ́ kéèyàn mọ ètùtù tó kàn àti ẹbọ tó kàn nínú ọ̀rọ̀ onítọ̀hún. Babaláwo ló máa ń bá àwọn èèyàn yẹ iṣẹ́ wò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.
oníṣègùn gan tó bá ṣe oògùn tán á ní ẹ lọ sí ọ̀dọ̀ babaláwo kó bá yín dá ifá sí. So àwọn tó ń dá ifá sí yẹn àwọn náà ń jẹ́ babaláwo. Ẹlẹ́sìn ìbílẹ̀ òun ni wọ́n, àrólé Ọ̀rúnmìlà ni wọ́n lórí ilẹ̀ ẹlẹ̀. Prophet ni wọ́n ní ìlànà ọ̀rọ̀ ẹ̀sìn ti Ọ̀rúnmìlà. Táwa ni oníṣègùn. Oníṣègùn ó ṣeéṣe kó jẹ́ Christian, ó ṣeéṣe kó jẹ́ Muslim. Kódà nínú Bible ẹni tó kọ chapter Luke tó ń jẹ́ Luke, ẹ̀rí pọ́n máa sọ pé Luke oníwòsàn. Dókítà ìbílẹ̀ òun ni Luke náà. Ẹlòmíì ó lè máa wò pé Luke is a medical doctor kankan kọ́. Nígbà ayé àwọn Luke wọn tí máa gún abẹ́rẹ́, kò tí ì sí tablet, kò tí ì sí tọ́níkì olómi. Ẹ dákun kí ló wá fi ń ṣèwòsàn bí kò ṣe ewé àtegbò. Èyí kò sì yọ kúrò nínú àwọn ara ọmọ ẹ̀yìn Jésù. Kódà òun náà ní àkọsílẹ̀ nínú Bíbélì, òun ní ìwé Lúùkù. Táwa ni ọmọ awo tó máa sọ pé ọmọ awo lèèyàn. Ọmọ awo òun ni ẹni tó ń kọ́ṣẹ́ ifá lọ́dọ̀ babaláwo. Apprentice babaláwo òun náà ń pè ní ọmọ awo. Táwa ni adáhunṣe. Adáhunṣe òun ni èèyàn tó ṣe pé kò ní ibìkan pàtó tó ti kọ́ṣẹ́. Irú ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ní orí social media tó yẹ pé iṣẹ́ tó bá fi sílẹ̀ wọ́n á lọ dáwò, wọ́n á lọ dánwò. Náà ṣe ń pè wọ́n ní adáhunṣe. Adá nǹkan ṣe láì fi ti òrìṣà kan ṣe. Adá nǹkan ṣe láì fi tẹnìkan ṣe. Adá nǹkan ṣe fúnra ara ẹ̀, òun náà ń pè ní adáhunṣe. Tọ́pọ̀lọpọ̀ èèyàn tó bá rí èèyàn tó ń sọ̀rọ̀ ewé àtegbò, aládáhunṣe ni. Kì í ṣe slang. Ìwọ ni kó farabalẹ̀ kó wádìí pé ṣé babaláwo lẹni yìí ni, ṣó oníṣègùn ni, àbádáhunṣe, gbogbo ìpapọ̀ mọ́ra wọn. Táwa ni oníṣègùn. A ti sọ̀rọ̀ oníṣègùn ṣùgbọ́n jẹ́ kí n tún yànnàná ẹ̀ dáadáa fún wa. Oníṣègùn wọ́n máa ń lẹ́sìn, tọ́lọ́run sì máa ń gba ẹ̀sìn wọn tán bá ṣe dáadáa. So tó bá rí pásítọ̀ yín tó gbé igbá dání, wọ́n ní kó farabalẹ̀ wò ó pé kí ló fẹ́ fi ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa tá bá ń gba àdúrà a máa sọ pé oníṣègùn bí tó máa ń sọ̀rọ̀ àwọn èèyàn burúkú wọ́n á tún fi oníṣègùn sí. Gbà tá a mọ ohun tó ń jẹ́ oníṣègùn. Tó bá ti sọ pé oníṣègùn lẹ́ni yìí, ẹlòmíràn ní kó repent. Ẹ dákun kí ló ń repent nínú oníṣègùn? Iṣẹ́ ni ìṣègùn, kì í ṣe ẹ̀sìn. So ìwúlò gbogbo àwọn àlàyé tí mo ṣe yìí òun náà ni pé tó bá ti rí èèyàn farabalẹ̀ kó mọ ibi tó belong sí. Téèyàn bá ti dá wọn mọ̀, èèyàn máa kó sọ́wọ́ 419. Ẹni tó bá ti jẹ́ pé òun gangan fún rẹ̀ kò mọ ibi tó ń dúró sí nínú gbogbo ń tà sọ yìí, ó máa ń rọrùn fún wọn láti jẹ́ 419. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ 419. Tó bá ti jẹ́ pé ó ń ríra ẹ̀ bí oníṣègùn tó dẹ̀ rí pé eléyìí ò ń ṣe oníṣègùn, adáhunṣe ni. Tó bá ti ń pàdédé ara ẹ̀ bí oníṣègùn, fura 419 ni. Ìwọ tó wá ń gbọ́ ọ̀rọ̀ yìí náà tí ìwọ gan ò mọ ibi tó belong sí, tó bá farabalẹ̀ gbọ́ dáadáa wàá mọ ibi tó belong sí. Àṣà Yorùbá ò ní bàjẹ́. Tá a bá ti mọ yàtọ̀ àwọn kinní, a máa condemn ara wa ni. Nígbà tí àfáà kan tó bá ń gún ewé, àfáà míì a máa condemn ẹ̀ pé àwọn ẹlẹ́bọ nìyẹn. Ìgbà táfáà tó ń sọ̀rọ̀ yẹn kò mọ yàtọ̀ ẹbọ, oògùn. Ṣé wá rí gbogbo ohun tí a tún wá kà yìí kò jọ mọ́ olórìṣà. Olórìṣà tún yàtọ̀ láàrin gbogbo àwọn tá ti kà sílẹ̀ yìí. Olórìṣà ni àwọn tó ṣe pé ó ní òrìṣà kan pàtó tó yàn láàyò. Yálà wọ́n ń bọ nílé wọn ni àbóhùn gangan fún rẹ̀, òun ló fìdí òrìṣà náà lélẹ̀. Olórìṣà làwọn yẹn. Olórìṣà Ọbàtálá wà. Ó ṣeéṣe kí ó má lóògùn, bẹ́ẹ̀ sì ni ó lè lóògùn, ṣùgbọ́n òrìṣà yẹn òun ló gbọ́kànlé. Ó ti mú bó ṣe ń ṣe tí n tó ń tọrọ lọ́wọ́ òrìṣà yẹn tó máa fi bọ́ sí. Ìyẹn ló sọ di olórìṣà. Kì í ṣe gbogbo olórìṣà ló jẹ́ oníṣègùn, bẹ́ẹ̀ sì ni kì í ṣe gbogbo ológun náà ló jẹ́ olórìṣà. Ìwọ tó wá jẹ́ pé oníṣègùn ni ẹ́, ò kì í ṣe olórìṣà, ẹ̀sìn tó bá ń ṣe gbà mú dáadáa. Ibẹ̀ ni wàá ti máa bẹ Elédùmarè ipe gbogbo àwọn tó bá ń ṣe kó máa bẹ́ẹ̀ fi àṣẹ sí. So bó ṣe jẹ́ nìyẹn. Nǹkan ìbílẹ̀ kì í ṣe nǹkan ẹ̀ṣẹ̀. Ìwọ pásítọ̀ tó ń preach
they will go and carry calabash kíní kan gbogbo ohun tí ò ṣẹlẹ̀ gan àwọn pásítọ̀ àtúnfi sí èèyàn tó ṣe pé family problem lásán ló ní tọ́ àwọn pásítọ̀ bá máa sọ àwọn pásítọ̀ míì tí ò ní mọ̀ nípa ẹ̀ wọ́n lè ní níwájú ilé wọn igi kan wà ń bẹ̀ iwájú ilé ta ni ò sí igi ẹlòmíì wà tó ṣe pé ó lè jẹ́ pé bùkátà ló pọ̀ ju income lọ wọ́n lè sọ fún pé àwọn kan náà di ọwọ́ náà ṣe májẹ̀mú kí kò sí májẹ̀mú kankan níbi kankan àìmójútó ara ẹni ló kọ̀sẹ̀ fẹ́ nìyẹn àwọn kan ti wá gbé ọ̀rọ̀ ogun yẹn àrò ogun tó ń jẹ nìyẹn wọ́n á ti gbé kọjá bó ṣe yẹ àìmọ̀kan ló máa ń fa gbogbo kìíní yìí o so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ìwọ ìyá tó ṣe pé ìwọ náà bóyá owó kì í dúró lọ́wọ́ ẹ̀ ó wá ń wá ọ̀nà àbáyọ tó o máa fi máa dúró kó tó lọ sílé oníṣègùn kó tó lọ lé babaláwo kó tó lọ bá wòlíì kó tó lọ bá fà ìwọ náà yẹ̀ wò ìjẹ́ income ẹ̀ ìjẹ́ ó tó expenses ẹ̀ ọmọ 6 ló ní wọ́n sì ń gbowó oúnjẹ ó wá ń ta bisikíìtì wà lówó dúró lọ́wọ́ kò lè dúró lọ́wọ́ torí tó wà ńlẹ̀ ojú iye tó ń wọlé lọ mo kí gbogbo ẹ̀yin tí ẹ gbọ́rọ̀ yìí ọlọ́run á jẹ́ kí ó ṣe wá ní àǹfààní àní bọ́ sọ́wọ́ jìbìtì ọ̀nà wa máa là.